ìbílẹ̀ Yorùbá TV channel láti iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel náà ni mo ti kí ń káàbọ̀. Adúpẹ́ pọ̀ kúrò gbogbo èyí tí ẹ bá wa subscribe sí channel wa àtẹ̀yìn tí ẹ bá wa like àwọn fọ́nrán fídíò wa ní ọlọ́pọ̀jọpọ̀ tí ẹ tún bá wa comment torí pé tí ò bá sí ẹ̀yin kò sí nǹkan tó jẹ́ ìbílẹ̀ Yorùbá TV channel. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel ni láti máa mú àwọn fọ́nrán fídíò wa fún ìgbádùn yín. A tún ti dé pẹ̀lú fọ́nrán fídíò míì lónìí. Fọ́nrán fídíò tí ẹ fẹ́ wò lénìí ó dá lé lórí ẹgbẹ́ òṣèlú kan ní ìlú Nàìjíríà, ìyẹn ẹgbẹ́ PDP tí wọ́n fi kalẹ̀ sí ní ìlú Èkìtì. Nínú fọ́nrán fídíò yìí láti rí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP yìí tó jẹ́ àwọn tí wọ́n lọ́yà sí gómìnà náà ní ìpínlẹ̀ Èkìtì, ìyẹn Ayọ̀délé Fáyọ̀ṣe, níbi tí wọ́n ti ń búra débi pé tí àwọn ò bá lọ́yà sí gómìnà náà, ìyẹn Ayọ̀délé Fáyọ̀ṣe, pé kí ọ̀tá àwọn kó kú. Kò ní agbára. Ẹ jẹ́ ká wá wò báyìí pé ṣé àwọn ẹgbẹ́ yìí ṣé wọ́n nífẹ̀ẹ́ aráàlú ni ó fi jẹ́ kí wọ́n máa búra bá, àbí ká sọ pé torí àpò ara wọn ni wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe yìí. Eléyìí wá mú kí gómìnà náà wá sọ̀rọ̀ wípé òun rí fọ́nrán fídíò tí àwọn pátì òun yẹn PDP tí wọ́n ṣe pé ó kù díẹ̀ kí àtò torí pé òun ò rán ẹnikẹ́ni jáde láti lọ máa búra wípé torí pé Ọlọ́run ọba mi Elédùà òun ló fi ẹ̀dá sí ipò, torí pé tí Ọlọ́run ọba ò bá kọ́ ilé náà ẹ̀dá kan ṣe lásán ni. Torí náà ẹ má jẹ́ kí n dá yín lágara, ẹ jẹ́ kí n fi sílẹ̀ láti gbádùn fọ́nrán fídíò yìí. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel, mo bẹ̀ yín mo rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wá subscribe tán ẹ bá click lórí bell notification icon, eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àtàkókò tí a gbé fọ́nrán fídíò jáde. Ẹ lè tún lè wá wa ní orí ẹ̀rọ Facebook, tẹ́ bá search fún ìbílẹ̀ Yorùbá TV channel ẹ máa rí wa níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa like page wa. I just want to say thank you very much to every one of you. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan. Ó tún dìgbà mí náà. Thank you, God bless you, bye bye. Leader.
Youth leader. Sorry, sir. Mo gbọ́ nípa ìpàdé tí wọ́n ṣe ní ìjọ local government àti ìbúra nírú ìpàdé bẹ́ẹ̀. Èmi náà wá sọ pé ìbúra nítorí ènìyàn àti ìgbẹ́kẹ̀lé nínú èèyàn asán ni yóò já sí. Kàkà bẹ́ẹ̀ ká jẹ́ olótìtọ́ sí ara wa àti sí Ọlọ́run ó ṣe pàtàkì. Òṣèlú ń sàlẹ̀ ìjọba Ọlọ́run àwọn ọ̀gá wọn. Èmi Ayo Fayose ti ṣe gómìnà lẹ́ẹ̀mejì láì ní kẹ́nikẹ́ni gbogbo wa. Ọlọ́run sì gbé mi dépò káwọn wàá sọ pé n kò gbà pòtí n kò tọrọ ìbò. Kò sí ìdí tí mo fi gbọ́dọ̀ sọ pé kẹ́nikẹ́ni kó torí mi máa búra. Ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kó máa jẹ́ bẹ́ẹ̀. Kí bẹ́ẹ̀ kọ́ wa kó máa jẹ́ bẹ́ẹ̀ kọ́. Gbogbo ẹ lọ títí ló máa gbé ní títí tá máa gbé ta iwájú ló yẹ ká kọjú sí ká má padà sẹ́yìn. Èyí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ẹ tẹ̀síwájú ẹ má ṣe ìbúra wọn. Ẹgbẹ́ wa ò ní bàjẹ́. Àwọn alásọdùn àbánijẹ́ gbogbo ayé fẹ́ lójú gbogbo ẹ lọ ká má ṣe ìdìbàsán. Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹgbẹ́ PDP.